nílẹ̀ káàárọ̀ òjíire ibì kan bẹ ní Ilé Ifẹ̀ tó jẹ́ pé ó yẹ kó tán bá fẹ́ ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọba káàárọ̀ òjíire ló yẹ kó jẹ́ pé ibẹ̀ náà tí máa lọ ṣèpèbí. Àwọn irúnmọlẹ̀ tí ó múnú ẹ dùn wọ́n á wá, àwọn tí ó tọ́ ẹ sọ́nà wọ́n á wá, wọ́n á tọ́ ẹ sọ́nà. Àfi ọba tí ò bá ṣèpèbí. Àwọn ọba kan lè wà lóòótọ́ kán máa mu tíì nínú pálọ̀ wọn kán náà ṣèpèbí. Irú ọba tó bá sọ bẹ́ẹ̀, ó yẹ kí àwọn agbófinró wa tàbí àwọn tó jẹ́ àwọn bàbá wa bí irú àwọn bàbá wa Ọ̀ọ̀ni, irú àwọn bàbá wa Ọ̀ọ̀ni, bàbá wa Aláàfin, irú Òrèmọ̀bà, irú bàbá wa Òrèmọ̀bà, irú àwọn wọ̀nyẹn, irú àwọn bàbá wa Olówú Kúta, bàbá wa Oyèlúdé, irú àwọn bàbá yẹn ó yẹ kán kóra wọn jọ kán mú irú ọba tó sọ bẹ́ẹ̀ kán fà lé agbófinró lọ pé kó mú wọn dé ibi tí wọ́n ti yọ ọkàn ọba, kó sì mú wọn mọ ẹni tó yọ ọkàn ọba yẹn tó fún òun jẹ. Kán láwọn ń pàṣà àti ìṣe run, àṣà àti ìṣe ò ṣeé parun o. Irú ọba tó bá dán wò yóò jẹ yẹn, yóò jẹ níṣu. Lákọ̀ọ́kọ́ nílẹ̀ káàárọ̀ òjíire kò sí tó ń jẹ́ abọ́ba kú. Kò sí abọ́ba kú. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kábíyèsí Òṣùpá máa ń wò nínú eré àgbéléwò. Iná ni mo ṣe sọ fún yín pé nínú àwọn tó ń ṣeré orí ìtàgé àwọn kan ń bẹ orí wọn ó kù díẹ̀ káàtó, àwọn kan ń bẹ orí wọn pé pérépéré. Ẹ kú dédé wòyí ẹ̀yin èèyàn wa, ẹ̀yin alára wa níbi gbogbo tí afẹ́fẹ́ ayélujára àti ìkànnì yìí tó ń fẹ́ dé nílé lóko àti ní ẹ̀yìn odi. Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun ni orúkọ mi. Ìkànnì Ojúlówó Yorùbá òun náà ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin tí ẹ ò bá ti tẹ̀lé wa, ẹ tẹ̀lé wa kí a jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa ká máa gbé lárugẹ kó má bàa bàjẹ́, ojúṣe gbogbo wa ni. Lónìí ọ̀dọ̀ kábíyèsí wa la tún yà sí, ọ̀dọ̀ ọba Olúòjé Òjéǹpetu, ọba Adéyínká Adéṣínà Ọbáwálé, àrólé Arólú àkọ́kọ́ Ẹnumí Àgò. Ọ̀dọ̀ wọn la wà láti wá fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ nípa àwọn nǹkan tó ń lọ ní àyíká wa lọ́tùn lósì, nípa àwọn ọba wa, nípa bí wọ́n ṣe ní abọ́bakú, tí abọ́bakú ti ń sá lọ, tí wọ́n ń jẹ ọkàn ọba tó kú, tí wọ́n ń górí, tí wọ́n ń gé apá ọba fún ọba míì tó fẹ́ jẹ, tí wọ́n ń gé fún wọn jẹ. Gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ tí àwọn ọba kan ń sọ pé ìdí nìyẹn o tí àwọn ò fẹ́ kí wọ́n sin àwọn ọba tó bá wàjà nílànà àṣà àti ìṣe ilẹ̀ wa, tó fi jẹ́ wípé ìlànà àṣà àwọn ẹlòmíì ni wọ́n ń gbà sìn wọ́n. Kábíyèsí ẹ kú àyè ibẹ̀hùn, ẹ kú kó lè dá fún wa tí ẹ̀ ń bá káàkiri. Lágbára Elédùà yóò dá fún wa, yóò kàn yín, yóò dá fún ẹ̀yin náà, yóò kàn wá láṣẹ Elédùà. Kábíyèsí, ká má bá òpó lọ sílé olóró. Kábíyèsí, ẹ sọ fún wa gan ní pàtó kí ni ìpẹ̀bí tàbí ìpèbí, kí ni ó dálé lórí, kí ni wọ́n ń ṣe níbẹ̀, kí sì nìdí tí wọ́n fi ń mú ọba tó bá fẹ́ jẹ wọ ìpèbí? Ẹ ṣé, mo dúpẹ́. Oríṣiríṣi ni à ń gbọ́ oríṣiríṣi náà là ń rí. Ìpèbí, mo lè fi ìpèbí ọba, àwọn kan máa ń pè ní ìlòfì, àwọn kan pè ní ìpèbí. Ìpèbí ọba mo lè fi wé ilé ẹ̀kọ́. Sọ̀rọ̀ mi yé?
bẹ́ẹ̀ ni a kábíyèsí. lè fi ìpèbí ọba wé ilé ẹ̀kọ́ fún ọba. Ilé ẹ̀kọ́ fún ọba. Bẹ́ẹ̀ ni, ibẹ̀ ni ọba máa ń wà tán ti máa kọ́ ní àṣà, ìṣe, tán ti máa kọ́ bí ọba ṣe gbọ́dọ̀ máa hùwà, àwọn tó yẹ kí ọba ó máa sọ jáde lẹ́nu. Gbogbo ìwà ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń hù nígbà tó ti dórí àpèrè o, bóyá jẹ́ ọ̀dọ́ ń dá ẹ láàmú o, bóyá ò ń gbá bọ́ọ̀lù kiri ni o, bóyá ò ń sáré kiri ni o, wọ́n á kọ́ ẹ pé ìwọ̀nba ló lè ṣe àwọn nǹkan yẹn mọ́. Kò sí ohun kan burúkú kan tí wọ́n ń ṣe nínú ìpèbí. Wọ́n á wúre fún ẹ. Àwọn tí ó bá jẹ́ tán wà nídìí ètò tó ti yẹ kán ṣe ìwúre fún ẹ, wọ́n á ṣèwúre fún ẹ. Wọ́n á ṣe àwọn ètò tó yẹ kán ṣe kí ẹ̀mí ẹ kó lè gùn, kí o lè gbó, kó o lè tọ́. Bí wọ́n ṣe ń mójútó àwọn òrìṣà tó wà lẹ́gbẹ̀ẹ́ ààfin rèé, wọ́n ṣe ń mójútó òrìṣà èyí tó wà lẹ́yìnkùlé ààfin rèé, wọ́n ṣe ń mójútó òrìṣà tó wà níbí báyìí rèé. Bí ó ṣe yẹ kí ẹ ṣe lásìkò ọdún, tán bá fẹ́ sọdún báyìí, bó ṣe yẹ kẹ́ ẹ ṣe rèé. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn gẹ́gẹ́ bí ètò. Ó ní àwọn olóyìnbó ń pè ní tradition. So ó dàbí pé a fẹ́ sọmọ lórúkọ. Wọ́n á wá sọ pé a fẹ́ sọmọ lórúkọ, ẹ lọ mú oyin, iyọ̀, àádùn, a fi sí lẹ́nu, ẹ ṣe. Kò sí nǹkan kan tó burú ní inú ìpèbí rárá tí wọ́n ń kọ́ wọn. Tí n bá kàn ń wo àwọn ẹlòmíì tán bá ń sọ̀rọ̀, tán ń janu, tán ń sọgbá, tán ń ṣàwo, màá kàn máa dá rẹ́rìn. Nílẹ̀ Káàárọ̀-o-ò-jíire, ibì kan bẹ ní Ilé-Ifẹ̀ tó jẹ́ pé ó yẹ kó tán bá fẹ́ ṣe dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ọba Káàárọ̀-o-ò-jíire ló yẹ kó jẹ́ pé ibẹ̀ náà ti máa lọ ṣèpèbí. Nílé Ifẹ̀. Bẹ́ẹ̀ ni, ibẹ̀ ni wọ́n ń pè ní Igbó-Ìtàpá. Igbó-Ìtàpá. Ní ilé Ọbàtálá. Igbó-Ìtàpá nílé Ọbàtálá. Bẹ́ẹ̀ ni, kán lọ ṣe ìpèbí ní Ọbàtálá temple, wọ́n á mọ nǹkan tí wọ́n ń pè ní ìpèbí. Nítorí pé àwọn alálẹ̀ gan ó farahàn ẹ̀. Èmi ṣèpèbí o, mo ṣèpèbí nínú ilé Ọbàtálá nígbàrà tí mo kọ́kọ́ fẹ́ bọ́ sórí ipò ọba àlà Ọbàtálá Orígbóméje. Àwọn alálẹ̀ ó farahàn ẹ̀, wàá rí wọn. N tó yẹ kó o ṣe tí ò yẹ o ṣe. Ó jẹ́ kí n fi nǹkan kan ṣe example fún ẹ. Bá a ṣe sọ pé àwọn tó ń ṣe sinimá àgbéléwò nílẹ̀ Káàárọ̀-o-ò-jíire, bí wọ́n ṣe ń ba àṣà wa jẹ́, tán ń da àṣà wa rú, tán ń fi àwọn nǹkan tí ò sí nínú àṣà wa tán fi ń kún eré wọn. Bẹ́ẹ̀ ni àwọn kan wà ńbẹ̀ torí wọ́n pé tí wọ́n ń ṣe bó ṣe yẹ kán ṣe. Ẹ worú arákùnrin tán ń pè ní Fẹ́mi Adébáyọ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Bó tiẹ̀ jẹ́ pé ọmọ Ìlọrin ni, tó jẹ́ pé ó kéwú àwọn oní mùsùlùmí ni, ẹ lọ wo àwọn sinimá tó ń ṣe. Ẹ máa rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀. Tẹ́ bá wo sinimá kan wà tán pè ní 7 Doors. Bẹ́ẹ̀ ni kábíyèsí, 7 Doors. Tán pè ilẹ̀kùn méje ní lédè Yorùbá àbí? Bẹ́ẹ̀ ni. Tẹ́ bá wo sinimá yẹn, mo wò ó, mo rí wípé gbogbo ohun tó ṣe nínú ẹ̀ ló nítumọ̀. Kò sí ohun tó ń ṣẹlẹ̀ nípèbí tẹ́ bá wo 7 Doors tí ẹ̀yà arú ẹ̀ ò kì í ṣẹlẹ̀ nípèbí. Àwọn irúnmọlẹ̀ tí ó múnú ẹ dùn, wọ́n á wá. Àwọn tí ó tọ́ ẹ sọ́nà, wọ́n á wá. Wọ́n á tọ́ ẹ sọ́nà. Àfi ọba tí ò bá ṣèpèbí. Àwọn ọba kan lè wà lóòótọ́ kán máa mu tíì nínú pálọ̀ wọn kán náà ń ṣèpèbí. So nítorí ìdí èyí, kò sí ohun tó ń jọ mọ́ ọ́n ń jorí, wọ́n ń jọkàn, wọ́n ń japá, wọ́n ń jẹtan. Kò sí ohun tó jọ mọ́ nípèbí. Kábíyèsí. Kò sí pé à ń jẹ ọkàn ọba tí ó papòdà tó wàjà. Ṣùgbọ́n ibo wá ni àwọn ọba kan nílẹ̀ Káàárọ̀-o-ò-jíire wa yìí náà, wọ́n mọ̀ ń sọ tán ń sọ ti gbogbo ẹnu pé
wọ́n ń jẹ ọkàn ọba tó kù. Irú ọba tó bá sọ bẹ́ẹ̀, ó yẹ kí àwọn agbófinró wa tàbí àwọn tó jẹ́ àwọn bàbá wa, bí irú àwọn bàbá wa Ọ̀ọ̀ni, irú àwọn bàbá wa Ọ̀ọ̀ni, bàbá wa Aláàfin, irú Òrèmọ̀bà, irú bàbá wa Òrèmọ̀bà, irú àwọn wọ̀nyẹn, irú àwọn bàbá wa Olówùúkúta, bàbá wa Oyèlúdé, irú àwọn bàbá yẹn ó yẹ kán kóra wọn jọ, kán mú irú ọba tó sọ bẹ́ẹ̀, kán fà lé agbófinró lọ pé kó mú wọn dé ibi tí wọ́n ti yọ ọkàn ọba, kó sì mú wọn mọ ẹni tó yọ ọkàn ọba yẹn tó fún òun jẹ. Kí ni wọ́n ń ṣe? Wọ́n á gbọ́tí sílẹ̀, wọ́n á gbé ataré lẹ̀, gbóbì lẹ̀, ṣe wọ́n á ṣàdúrà fún yín. Wọ́n á ṣe àdúrà fún yín. Ìjọ tó yẹ kán lọ bọ òrìṣà Agbá, wọ́n á lọ bọ́. Ìjọ tó yẹ kán lọ ṣe òrìṣà eléyìí, wọ́n á lọ ṣe. Kò sí tó jọ. Irú ọba tó bá sọ bẹ́ẹ̀, ẹni kó bọ́ síta kó wá kí kó mú àrídájú wá, kó mú ẹ̀rí wá, kó mẹ́rìí wá. Kí náà ń pè létùtù ọba? Kí lè tùtù ọba? Kò sí tó ń jẹ́ ètùtù ọba kọjá wípé kó o fi kí àwọn alálẹ̀ kó o darapọ̀ mọ́ wọn, káwọn alálẹ̀ kan darapọ̀ mẹ́, kan fún ẹ ní rules and regulation, kan dẹ̀ gbé àṣẹ ọba, kan gbé sí ẹ lára. Nílẹ̀ ṣe ń rí ọ̀pọ̀lọpọ̀ ọba tí ò náṣẹ lẹ́nu mọ́. Nílẹ̀ ṣe ń rí ọ̀pọ̀lọpọ̀ ọba tí kò ṣe kíni, tí ò náṣẹ lẹ́nu mọ́. Ta ló tó gbéná wojú ẹkùn? Ikú bàbá Yèyé Lámídì. Ta tó gbéná wojú ẹkùn bàbá náà? Nítorí pé ó ṣe bó ṣe yẹ kó ṣe, wọ́n sì sin bó ṣe yẹ kán sin. Ta tó gbéná wojú ẹkùn Ọọ̀ni of Ifẹ̀? Láwọn táwà dáyé, táwà gbọ́njú bá, bí irú bàbá wa tán ti papòdà, ọba Okùn Adé Síjú Adé. Kábíyèsí. Àbí ṣé bàbá tó wà ń bẹ́ẹ̀ sí ló fẹ́ sọ pé ó fẹ́ rí fín? A ti rí ọba aládé tó rí Ọọ̀ni fín, bóyá ló ju ọjọ́ kejì sí ọjọ́ kẹta lọ, iná sọnù ilé ẹ̀. Àbí ẹ gbọ́ lórí social media, ẹ kà ní níwùsì. Mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fúngbà àkọ́kọ́ ní kábíyèsí. A ti rí ọba tó rí Ọọ̀ni fín, tó kàn fojú fo Ọọ̀ni dá lórí wípé bóyá kò fẹ́ kí àwọ̀, kò fẹ́ gbogbo báńkì ní ìfẹ́ dárúkọ ni. Ó dẹ̀ ignore kábíyèsí. Ìyẹn ò kúkú wọ́rì. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kò wáyé tó le, kò mú nǹkan le rárá. Bí aṣọ tó Ọọ̀ni of Ifẹ̀ ṣe rí, aṣọ tó ń wọ̀, bí aṣọ tí Ọọ̀ni of Ifẹ̀ ń wọ̀ bó ṣe rí, bẹ́ẹ̀ ni inú ẹ̀ ṣe rí, pẹ̀lú golden heart. Nítorí bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni irú wa yóò yẹ ká tiẹ̀ mọ́ sọ̀rọ̀. Nítorí ìdí èyí, àwọn ọba tí ò ṣe rí fín pọ̀, tó yẹ pé àṣẹ wà lára wọn, àṣẹ ọba wà lára wọn. Tó bá ní èèyàn náṣẹ ọba lára. Àwọn tó ṣèpè bí nìyẹn. Táwọn èèyàn bá wá sọ pé wọ́n ń jọkàn ọba, wọ́n ń jàpá ọba, wọ́n ń jorí ọba. Ẹ jọ̀ọ́, mo fẹ́ pè wá sáwọn àkíyèsí kan, mo kàn fẹ́ béèrè ni. Kábíyèsí. Àwọn ọba tí wọ́n yọ lóyè, táwọn ìjọba yọ lóyè, tí wọ́n rọ̀ lóyè, tí wọ́n fi ẹlòmíì jẹ. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ọkàn ta làwọn yẹn jẹ, ìyẹn àwọn ẹlòmíì tó jẹ. Gbogbo ara sá gbọ́ pé ọba kan nílẹ̀ Káàárọ̀ Oòjíire o, ní ìpínlẹ̀ Oǹdó, ọba kan wà bẹ́ẹ̀ tán yọ lóyè, tá a ti gbọ́njú lórí pó ṣàṣemáṣe pẹ̀lú ìyàwó ẹ̀, náà yọ lóyè. Wọ́n dẹ̀ fọ ọba míì síbẹ̀. Ọba kí ni ọkàn ta lọba míì yẹn? Nígbà tó jẹ́ pé ọba tí wọ́n rọ̀ lóyè yẹn, nígbà tó wọ́n wàjà, wọ́n papòdà. Ó kò bẹ́ẹ̀ ni.
ọba tán wá fi síbẹ̀ yẹn gẹ́gẹ́ bí táwọn ìjọba ṣe ọkàn tàwa ni ọba tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ jẹ àwọn nǹkan tí àwọn Yorùbá wa àbáwọn ẹlẹ́sìn wa tán ń ṣe wọ́n kàn ń dorí àṣà rú wọ́n ń dorí àṣà àti ìṣe káàárọ̀ òjíire rú ni ọkàn ta náà jẹ talent tó fún ọ lọ́kàn yẹn jẹ kán pírísẹ́ǹtì ẹ̀ kò sóòṣà kan tí ń gbẹ̀jẹ̀ èèyàn kò sóòṣà kan tó ń ṣe kí ni tó ń gba ẹ̀jẹ̀ èèyàn ọba dẹ̀rẹ́ òòṣà ni ẹ̀jẹ̀ èèyàn wo ló wá jí gbà ọkàn ta ló jẹ ọkàn ta ló mu ọ̀pọ̀lọpọ̀ ọba ló wà nílẹ̀ káàárọ̀ òjíire tó jẹ́ wípé tẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀ àánú ni ọba àkọ́kọ́ lórí ipò tó ń wà ọkàn ta ló ń jẹ àwọn baálẹ̀ tán upgrade sọ́ba ọkàn ta náà jẹ ẹ sọ fún mi náà àbí kí ìsọba làwọn náà ọba ni wọ́n kábíyèsí ọkàn ta wá ni wọ́n jẹ ṣérú bàbá wa Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ni wọ́n náà bá dé nígbà tán dé kó tó di pé wọ́n wọ̀ pèbí kan tó mọ tán pè ní ìṣẹ̀ṣe ní pèbí tó bá wo bàbá yẹn lójú ìní ẹ̀rù ọba gan ó bá ẹ̀ látara ẹ̀ èèyàn mélòó ló ń bẹ̀rù ọba mọ́ irú bàbá ọ̀hún ṣé irú ẹ̀ tẹ́ fẹ́ fún ní ọkàn kan jẹ nìyẹn sẹ́ni tó jẹ́ pásítọ̀ ni kó tó dé ibẹ̀ só lè fẹ́ fún lọ́kàn èèyàn kan jẹ lọ́jọ́ tòní ẹ wo iṣẹ́ ribiribi tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí bàbá wa yẹn ń ṣe mo tún ṣe kábíyèsí fún wọn lẹ́ẹ̀kan sí kábíyèsí torí gbogbo bàtàn kọ́kọ́ dé irú èmi gan tako àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n kọ́kọ́ ṣe síwájú ṣùgbọ́n lẹ́nu lọ́lọ́ yìí mo kàn gbé sàdánkátà fún wọn ni nítorí pé ọkùnrin ni bàbá náà ó sì ń tẹ̀lé ètò ìlànà ètò ìṣẹ̀ṣe dáadáa ọba tí ò bá ti ṣẹ̀ṣẹ̀ èmi àti ẹ̀ ò lè rẹ̀ torí ẹ̀ ni mo ṣe nọ́ọ̀tà tó pọ̀ láàrin àwọn ọba nílẹ̀ káàárọ̀ òjíire náà ṣe ń pè mí ní ordinary ọba ọ̀pọ̀lọpọ̀ wọn ò sì mọ̀ pé ordinary water kò wọ́n tó yúgọ̀t sì ṣàǹfààní àbí ordinary water ṣàǹfààní ju yúgọ̀t lọ bẹ́ẹ̀ni ẹni tó ní PhD tó ní degree lónìí ordinary result wo common entrance tí ò bá ní kò lè ní PhD àbí só lè ní ni kò lè ní so táwọn èèyàn wa ò mọ̀ nìyẹn so kán mọ̀ bá àṣà àti ṣe jẹ́ fún wa kò sí tó ń jẹ́ pé èèyàn kan ń jẹ ọkàn ọba kan níbi kankan. ẹ ṣeun kábíyèsí ọba tí ó bá wá jẹ tí kò tẹ̀lé ìlànà ìpèbí tí ó kò wọ ìpèbí ǹjẹ́ ó ní àtúbọ̀tán kankan. àtúbọ̀tán wà ń bẹ́ẹ̀ sẹ́yìn ò mọ̀ ni kò sí àtúbọ̀tán wà ń bẹ́ẹ̀ kò sí bó ṣe fẹ́ ṣe tí ọmọ jó lábẹ́ aṣọ yóò pọ̀ ju tẹ́yìn ń fojú rí lọ. ṣé pé yóò máa jẹ ẹ̀rẹ̀ ń su kábíyèsí. yóò máa jẹ́ ń sù irú àwọn bàbá wa kan náà wà nílẹ̀ káàárọ̀ òjíire a gbọ́ nínú ìtàn náà torí pé wọn ò ṣe tó yẹ kán ṣe ìyàwó wọn kú ọmọ wọn kú every year náà ń sábà sí òkúnlé wọn ọba náà sì ni wọn ọ̀dẹ̀ torí ẹ̀dẹ̀yìn lẹ́yìn ẹ̀sìn tán gbé lórí bí mi ìbá kú wọn fẹ́ mi nítorí pé ibi táwọn ti ń rí owó ibẹ̀ nìyẹn inú ẹ̀sìn tán gbé lórí náà ti ń rówó so ìdájọ́ àwọn alálẹ̀ ìbínú àwọn alálẹ̀ Olódùmarè ò ní jẹ́ kí n rí. àṣẹ àṣẹ. táwọn èèyàn máa ń sọ pé Ọlọ́run ń bínú Ọlọ́run kì í bínú Olódùmarè ìbínú tọ́lọ́dùmarè bá ń bínú ni tó yẹ kéèyàn kan kú lórílẹ̀-èdè wa yìí ṣùgbọ́n má tasẹ̀ gẹ̀rẹ̀ sọ́dọ̀ àwọn alálẹ̀ má tasẹ̀ àgẹ̀rẹ̀ sọ́dọ̀ àwọn alálẹ̀ gbogbo àwọn tán jẹ́ pé olóṣèlú táyé wọ́n ń búra fún tán fi kùránì fi báìbù búra fún ní tó bá wù wọ́n náà máa ṣe tán bá débẹ̀ náà ẹ̀yin ẹni kan lọ fògùn láàdì nílé Ifẹ̀ búra
Ògún kí mo pè Ògúnláàdì ẹ jẹ́ kán lọ fi búra ńlẹ̀ Ifẹ̀. ẹ kàn sọ fún wọn pé ókè o wọ́n ń pe bàbá kan ní bàbá Láàdì olóyè ni wọ́n ní ààfin Ọọ̀ni of Ifẹ̀. ẹ kàn sọ fún wọn pé bàbá Láàdì Ifẹ̀ Láàdì of Ifẹ̀ ẹ̀yin lẹ́ bá wa búra fún ààrẹ orílẹ̀-èdè yìí o. táàrẹ Yorùbá ní sá lọ pé òun ò búra mọ́. àbí kẹ́ wá sọ pé ó wá eré dùn mí o ọ̀pọ̀ ọ̀ràn mi yàn lẹ́ fi búra o fún gómìnà ìpínlẹ̀ wa o yóò ferege ni. tàbí kẹ́ ẹ ní Òṣògùn o Òṣògùn Ilé-Ifẹ̀ o tàbí ẹni ológun kan níbì kan pé òun ni kó wá búra fún gómìnà àbí fún àwọn aláṣẹ wa wọ́n sá lọ ní. nítorí pé gbogbo wọn náà mọ tán pè ní àṣà àti ìṣe. àṣà àti ìṣe àwọn Lárúbáwá náà ni wọ́n ń pè ní ẹ̀sìn Islam. àṣà àti ìṣe wọn ni kò sí yàtọ̀ nínú àṣà àti ẹ̀sìn. ṣé pé kò yàtọ̀ rárá. àṣà ni ẹ̀sìn ẹ̀sìn ni àṣà. ẹ má yẹ kán máa pe ajá lọ́bọ̀ fún yín. àwọn èèyàn wa babaláwo kan táwọn náà mo máa ń wò lórí social media wá ní ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ ní ẹ̀sìn no wọ́n wrong. wọ́n ṣe kí ni wọ́n wrong. wọ́n kùnà nítorí wípé àṣà ni ẹ̀sìn nínú àṣà lẹ̀sìn wà nínú ẹ̀sìn làṣà wà. àṣà ni àwọn òyìnbó pòpọ̀ lọ́dọ̀ wọn tán gbé wá fún wa gẹ́gẹ́ bí ẹ̀sìn tán fi ní àṣà tiwa ò dáa. àṣà ni àwọn Lárúbáwá pòpọ̀ fún wa tán sọ di ẹ̀sìn Islam. àbí àṣà wọn ni kán bomi kán ṣanṣẹ̀ kán bọ́jú àwọn tẹ́ḿpù kan náà wà tó yẹ pé tẹ́ bá wọbẹ̀ ẹ fomi fọ ẹsẹ̀ ẹ fomi bọ́ ojú. ó yá ẹ tún gbọ́ Ọlọ́bàtálá ni mí olórìṣà ńlá ni mí. inú ilé Ọbàtálá ní Ilé-Ifẹ̀ tó bá wọ inú ilé Ọbàtálá ní Ilé-Ifẹ̀ for the first time kó kọ́kọ́ fẹ́ wọbẹ̀ ó kọ́kọ́ fomi bọ́jú. ó ní omi kan tá máa lọ bù wá nínú ilé fún ẹ. téèyàn ọkọ̀ fi bọ́jú náà. bẹ́ẹ̀ ni tó bá fi bọ́ ojú tó mọ̀ rí. bóyá wà máa ráwọn òrìṣà tó kálukú wọn náà ń ṣe fàájì tí wọ́n ní mímọ̀ torí mi fomi bọ́jú. tó bọ́ bá sì lọ kírun náà ó fomi bọ́jú ó fomi bọ́ ẹsẹ̀ ṣe bá ṣà tí wọ́n ní àmọ́ ṣàṣà tiwa. nínú àṣà tiwa ni pé ká fẹ́ ṣèwúre ká tọtí ilẹ̀ ká tomí ilẹ̀ ká móbì ká mátare ká mórógbó ká ṣe àṣà tiwa nìyẹn. ṣùgbọ́n torí pé wọ́n ti ń fi ẹ̀sìn kó àwọn èèyàn wa lọ ni àwọn èèyàn wa náà ti ń sọ pé àwa náà dá ẹ̀sìn lẹ̀ tá pè ní ẹ̀sìn ìṣẹ̀ṣe. kò sí tó ń jẹ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe. àṣà àti ìṣe Káàárọ̀ Oòjíire la ní. àwa la wá dálẹ̀ àtọwọ́dá ní gbogbo ẹ̀sìn pátápátá. àtọwọ́dá ò ní gbogbo ẹ̀sìn pátápátá. ẹ jẹ́ káwọn Kìrìsìtẹ́nì jáde kan sọ fún yín ṣọ́ọ̀ṣì tí Jésù ń lọ ńgbà tó wà láyé. tẹ́ḿpù ló máa sọ fún pé òun lọ àbí kí mo pè fún tẹ́ḿpù kí náà pè ní tẹ́ḿpù ilé òrìṣà. so nítorí ìdí èyí àṣà àti ìṣe ìkankan náà ni kò sí síbi tí kò sẹ́ni tí ó tasẹ̀ àgẹ̀rẹ̀ sí àṣà àti ìṣe Káàárọ̀ Oòjíire tí kò ní jẹyàn níṣu. kò sí irú ẹni bẹ́ẹ̀ tó lè jẹ́ gbé. ọmọ bàbá Fẹ́mi Adébáyọ̀ yẹn tó ṣe fíìmù tí mo dárúkọ lẹ́ẹ̀kan. Ilẹ̀kùn méje 7 doors. ó kó pé ẹ wo ẹni tó ń gbé ọ̀pá tó fẹ́ fi ọ̀pá ṣe aburú fún ọba yẹn ẹ wo tó padà kẹ́yìn ẹ̀ séèyàn kan ló ṣe ni torí pé ó ti dalẹ̀ àwọn alálẹ̀ ni. torí ẹ̀ mo ṣe gbóṣùbà fún arákùnrin yẹn nítorí pé ó ṣe nǹkan tó ń pè ní àṣà àti ìṣe Káàárọ̀ Oòjíire. so nítorí ìdí èyí tó bá kọjá àyè sí òrìṣà tó ṣe tó yẹ kó o ṣe ó jìyàn níṣu. àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì gan mọ̀ pé ó jìyàn níṣu torí ẹ̀ làwọn náà ti kọ sínú ìwé wọn. wọ́n ní àbẹ̀sẹ̀ bàbá wò lára ọmọ látòrí ìran kìíní dé ìran kìíní kan. àwọn náà mọ̀ bọ́ba kan bá kọjá àyè ẹ̀ àrọmọdọ́mọ ẹ̀ ó padà jìyà ẹ̀ ó hàn nù sinimá tá à ń sọ̀rọ̀ ẹ̀yẹn náà. ẹ má bínú pé mo mẹ́nu bà sinimá yẹn gan torí mo ṣẹ̀ṣẹ̀ wò ní ìjẹta ni mo ṣẹ̀ṣẹ̀ wò lórí YouTube àbí kí lẹ́ ń pè ní
ọmọ ẹ wo ẹ̀ṣẹ̀ tí bàbá ẹ̀ ṣẹ̀ tí wọ́n ń jìyà ẹ rẹ̀. wo ìyà tó ń wá ń jẹ. Bẹ́ẹ̀ náà ni ẹ fàwọn ọba tó bá ń ṣe burúkú lẹ̀ sáwọn òòṣà, tó ń hùwà ìdá sáwọn òòṣà, tó ń hùwà kò kàn mí, ẹ fi ilẹ̀. Òkú òmẹ̀yìn. Òkú òmẹ̀yìn. Irú wọn ìpé kú. Ó gbọ́ mi yé? Wọn èpé kú. Wọn ò kì í pé kú. Bí wọn ò fọ́ lójú wọn tó kú, wọn rọ̀ lọ́wọ́ rọ̀ lẹ́sẹ̀ tó kú. A máa rú àwọn ọba bẹ́ẹ̀ náà ní agbègbè Ifẹ̀ náà ti ń bí náà. Tán láwọn pàṣà àti ìṣerun, àṣà àti ìṣe ò ṣe parun o. Irú ọba tó bá dán wò yóò jẹ yẹn, yóò jẹ níṣu. Ẹ ṣeun kábíyèsí, ẹ kú àlàyé tí ẹ ń láyé wa. Mo nígbàgbọ́ wípé àwọn tí wọ́n ń gbọ́ wa nílé, tí wọ́n ń wò wá, wọ́n ti máa rí ẹ̀kọ́ kan tàbí méjì, wọ́n ti máa rí kọ́. Kábíyèsí, báwo wá ni ètò ayẹyẹ ìkẹyìn fún àwọn ọba wa, báwo ni wọ́n ṣe máa ń ṣe? Torí wọ́n ní ayé ìgbàun títí di ayé ìsìn pé àwọn kan wà tí wọ́n máa ń bá ọba jayé. Wọ́n sì sọ pé tí ọba bá fi lè wàjà pẹ́rẹ́ báyìí pé àwọn ẹni yẹn náà yóò bá ọba, yóò bá wọnú ilẹ̀. Wọ́n ní wọ́n máa ń pe àwọn yẹn ní abọ́bakú. Kódà gan wọ́n tún sọ débi wípé tí ọba bá wàjà, tí wọ́n bá fẹ́ ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn, tí wọ́n fẹ́ bò wọ́n mọ́lẹ̀ pé àwọn kan tiẹ̀ ní èèyàn 7 ni wọ́n rí mọ́lẹ̀ lọ́tùn láàyè, 7 lósì láàyè. Kábíyèsí, ṣé sóòótọ́ ni àbí kò yé wa kábíyèsí? Arákùnrin mi, irọ́ tó jìnnà sóòótọ́ gbáà ni. Lákọ̀ọ́kọ́ nílẹ̀ káàárọ̀ òjíire kò sí tó ń jẹ́ abọ́bakú. Kò sí abọ́bakú? Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kábíyèsí, ṣùgbọ́n a máa ń wò nínú eré àgbéléwò. Iná ni mo ṣe sọ fún yín pé nínú àwọn tó ń ṣeré orí ìtàgé, àwọn kan ń bẹ orí wọn ó kù díẹ̀ káàtó. Àwọn kan ń bẹ orí wọn pé pérépéré. Nínú àwọn tó rí wọn pé ń Fẹ́mi Adébáyọ̀ wà. O gbọ́ mi yé? Nínú àwọn tó rí wọn kò rí pé mo kàn dákọ ọmọkùnrin yẹn látàárọ̀. Nínú àwọn tó rí wọn pé ló wà. Kò sí tó ń jẹ́ abọ́bakú. Ní tí ò sí nínú àṣà wa àti ẹ̀sìn wa ni wọ́n àti ìṣe wa, òun ni wọ́n ń fi kún sinimá orí ìtàgé wọn. Láti fi lè ba àṣà ilẹ̀ wa jẹ́, kí wọ́n lè gbé àṣà bòmíì ga. So wá rí ẹni tó bá sọ pé wọ́n sin èèyàn 7 kan bí, wọ́n bó èèyàn 7 kan mọ́lẹ̀ kan tó sin ọba, inú sinimá ló ti rí. Tó bá nínú sinimá kọ́, ẹni kó wá fibẹ̀ hàn yín. Kán lọ wú òkú yẹn, kò sí tágbára ìjọba ò ká. Kán lọ wú òkú yẹn, kán wá wo iye egun tó bá wà ńbẹ̀. Irú bàbá tó náà ń jọ kan àwọn, èmi náà mo wò lórí social media láàárọ̀ yìí. So wọ́n fò lọ́kàn jẹ. Question mi nìyẹn, béèrè mi nìyẹn, ta ló fún un jẹ? Ìdí tí wọ́n ṣe kí sin ọba ní ìta gbangba lójú gbogbo ayé òun ni wípé orò ètùtù pé kí ikú kó kúrò nílùú yìí o, bó ṣe lọ yìí kó jẹ́ kó rí àpèrè kó yẹ ẹni tó ń bọ̀. Òun ni àwọn ètùtù orò tán máa ṣe fún ọba, bẹ́ẹ̀ pé wọ́n ṣe orò kẹ́yìn fún. Jẹ́ kí n bi ẹ́ léèrè ìbéèrè kan. Kábíyèsí, mo ń gbọ́. Tí ológun kan bá kú lórílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Tán fẹ́ lọ sin, àwọn wo náà máa ń sin? Àwọn ológun akẹgbẹ́ rẹ̀ náà ni wọ́n sin. Kí tó wá jẹ́ pé tọ̀rọ̀ lọ́ba ló wá ń dá yàtọ̀ báyìí. Nítorí pé wọ́n sọ pé àwọn fẹ́ fún ní last respect, wọ́n wá yin ìbọn. Wọ́n yìn sókè. Wọ́n á yin ìbọn 35 sókè. Ǹjẹ́ wọ́n mọ̀dí tán ṣe yin 35 bullet sókè? Ìbọn 45 ní ìgbà 45 ni wọ́n yin ìbọn sókè. Bẹ́ẹ̀ ni. Kì í ti ẹsẹ̀ kan péré. Kì í ṣe ẹ̀kan. Àwọn tó máa yìn, wọ́n ti máa tò. Ó ti ní iye àwọn tó máa yìn, ó ti ní iye tán máa yìn, tẹ́nì kọ̀ọ̀kan máa yìn. Ó dẹ̀ gbọ́dọ̀ pé 35 yẹn
ìdí tán ṣe ń ṣe ni pé torí wípé 35 years ni sáfíìsì gbogbo òṣìṣẹ́ ìjọba lẹ́nu iṣẹ́. That is wọ́n pè ní last respect, páwọn fún ní àpọ́nlé ìgbẹ̀yìn, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni kábíyèsí. Àwọn ológun ẹgbẹ́ ẹ̀ náà máa ṣe yẹn. Ọba olórí ìṣẹ̀ṣe ni, àwọn oníṣẹ̀ṣe ẹgbẹ́ ẹ̀ náà gbọ́dọ̀ sìn. Àti ẹ̀wà rí ọba kan ti ẹ̀ wàjà ní láìpẹ́ níbi tó ti ń ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn, tí àwọn tó yẹ kí wọ́n ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn ní ìlànà àṣà ilẹ̀ Yorùbá wa tí wọ́n débẹ̀ ní àwọn kan pariwo pé òkú mùsùlùmí ni, òkú mùsùlùmí ni, òkú mùsùlùmí ni, òkú mùsùlùmí ni. Àwọn á wò pé ẹ̀hà ti ṣe àbí ṣé ilẹ̀ Lárúbáwá làwa wà ní àbíbò. Ẹbí ò sí lọ́wọ́ àwọn tán pariwo òkú mùsùlùmí ni, ẹbí wà lọ́wọ́ òkú mùsùlùmí tán sọ gangan, nítorí pé bó nígbà bá ṣe pé gbá ẹ̀ láyé á ṣe bà pé ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní dalẹ̀ àwọn alálẹ̀ ní nǹkan ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọ́. Mi ní sọ̀rọ̀ jù lórí àárín yẹn. Ó pèdè kan lẹ́ẹ̀kan ó ní ọba yẹn ó wàjà, ọba tí wọ́n ń pè lókù mùsùlùmí yẹn ò wàjà, ó kú ni, ó lọ pátápátá. Ó rí pé wọ́n sin irú ọba yẹn bí wọ́n ṣe ń sin ẹrú ni, wọn ò sin bí wọ́n ṣe ń sin olórí. Tí crisis bá wà tàbí ogun wà, tán wá pa èèyàn 6 lójú ogun yẹn, tán wá pa army kan, navy kan, air force kan, àbọ́lọ́pàá kan, táwọn yòókù jẹ́ civilian, wọ́n ṣe máa sin civilian yẹn kọ́ náà ṣe máa sin àwọn uniform personnel yẹn, àbí o notice bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ kọ́ náà ṣe máa sìn, wọ́n sin wọ́n ní ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlànà jagunjagun ló fi sin ológun, ìlànà àwarawa sáwarawa náà ń pè civilian, àwarawa ní ó fi sin civilian. Ọba olórí ìṣẹ̀ṣe ni, ìlànà ìṣẹ̀ṣe náà, torí pé ìlànà ìṣẹ̀ṣe ló fi dórí ipò ọba, ìlànà ìṣẹ̀ṣe náà ni yóò fi padà sọ́dọ̀ àwọn ancestors ẹ̀. Ọba tí wọn ò bá ti sin ní ìlànà ìṣẹ̀ṣe, àwọn ancestors ẹ̀ máa reject ẹ̀, wọ́n máa kọ̀ sílẹ̀. Ẹ má bínú, ó dà pé ètò tí ìkànnì Yorùbá ni, àwọn alálẹ̀ máa kọ̀ sílẹ̀, ó máa dẹni ìkọ̀sílẹ̀, bí àwọn ẹlẹ́sìn òkè ọ̀run ṣe máa ń sọ pé k'Olódùmarè má ṣe wá lẹ́ni ègbé ẹni ẹ̀kọ́. Irú ọba tán bá sin nílànà ẹ̀sìn míì tó ti yàtọ̀ sí ti àṣà àti ìṣe káàárọ̀ òjíire tó fi jọba, ó ti dẹni ẹ̀kọ́ níwájú àwọn ancestors ẹ̀, ìgúndẹ̀ ń bẹ lórí àwọn ọmọ ẹ̀. Yóò bá di máa lọ wọn ọmọ rí. Bó ṣe jẹ́ nìyẹn, kí Olódùmarè kó má jẹ́ ká dẹni ẹ̀kọ́ sílẹ̀ níwájú àwọn ancestors wa. Àṣẹ, àṣẹ, àṣẹ. Tó kábíyèsí, tí ọba bá jẹ tó jẹ́ pé kó tó di pé ó jọba, àṣà ilẹ̀ bòmí ló ń tẹ̀lé, ìyẹn ni pé bóyá ó jẹ́ mùsùlùmí àbí ó jẹ́ kiriyó tí a mọ̀ sí kìrìsìtẹ́nì. Ìgbà tó bá wá dórí ipò, ṣé ọba mùsùlùmí ni yóò tún jẹ́ ni àbí ọba àwọn kìrìsìtẹ́nì, àbí ó jẹ́ ọba lórí àṣà àti ìṣe? Ǹjẹ́ kí n tiẹ̀ ní òfin gan tiẹ̀ wá sọ nípa jíjókòó lórí àpèrè? Ó ṣe làákàyè ò ní jọba, Àṣẹ, làákàyè ò ní dàrú, àṣẹ, ọpọlọ ẹ̀ ò ní dàrú. àṣẹ kábíyèsí. Sórí tí èèyàn bá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, nítorí pé wọ́n ti kó àwọn bàbá wa ń papá mọ́ra, wọ́n sì ti bí wa sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí lọ́tùn lósì. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ó wà tán fi mú ẹ wá jẹ ọba, tàbí o jà dupò dun ọba, ìjọ tó o bá ti jẹ ọba, o ti kúrò ní ẹlẹ́sìn, o ti di aláṣà àti ìṣe káàárọ̀ òjíire. Nítorí pé n tí ó wà nínú ìwé tí ìjọba ń fún, ìwé ẹ̀rí tí ìjọba ń fún ọba ni wípé
ìwọ ni alámòjútó fún àṣà àti ìṣe lórí ìlú rẹ àti ilẹ̀ ìlú ẹ. Wọn sọ pé o jẹ́ alámòjútó fún ẹ̀sìn. Wọn sọ pé o jẹ́ alámòjútó fún ẹ̀sìn Lárúbáwá àbí ẹ̀sìn àwọn Kìrìsìtẹ́nì. O jẹ́ alámòjútó lórí àṣà àti ìṣe ilẹ̀ rẹ. Tẹ́mi bá fẹ́ pera mi, sì máa ń pera mi ní alámòjútó àṣà àti ìṣe ní Òjé-Ìpẹ̀tù, tí àwọn olóyìnbó ń pè ní custodian of Yorùbá tradition and culture. So nítorí ìdí èyí, àwọn ọba tí wọ́n kàn ń ṣe mọ̀nàmọ́ná, èmi ò sì rí wọn dá lẹ́bi, bí kò ṣe pé mo dá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afọbajẹ wa lẹ́bi, nítorí tọ́pọ̀lọpọ̀ ó jẹ kò jẹ́ kó gbọ́n. Àti jẹ àti mú. Ẹlòmíín wà ọba tọ́ sí ṣùgbọ́n wà lábẹ́ pákí tó ń roko nítorí pé kò kàwé àbí kò lówó. Wọ́n á wá ẹni tí ó lówó. Sówó yẹn, ṣé owó tó níyẹn tẹ́ ẹ torí owó yẹn mú un ní ọba, ṣé owó yẹn ó fẹ́ fi wá tún ìlú ṣe ni? Ọ̀pọ̀lọpọ̀ ọba ló náwó tán jẹ tí wọn ò padà lo owó wọn yẹn lórí ìlú yẹn, wọ́n tún kó nǹkan ìlú yẹn tà tó fi ṣe ọrọ̀ ajé fún ara wọn ni. Ó máa ń ṣe mí láàánú tí máa ń wo ọba tó bá ń ṣí adé lẹ́nu church. Àwọn kan lọ sí Redeem ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn tán ṣí adé lẹ̀ báyìí. Nínú àwọn ọ̀rẹ́ mi kan náà wà ń bẹ̀. Mo kàn wò báyìí, mo sì mérí. Sọ́ba dẹ̀ leléyìí báyìí, ẹ̀yin sì ní ẹni orí ọ̀fẹ́. Ìjọba ó ti fún yín ní àwọn ẹ̀tọ́ tó yẹ kó fún yín. Ò wá dúró lórí ààyè yẹn pé yes, ọba ni mí. Ṣé ọba tó tiẹ̀ ń bá àwọn olóṣèlú míì kó ẹrù sínú mọ́tò tí àtàn bá fẹ́ lọ ṣe wedding, tọ́ba ó máa gbé ọtí sínú mọ́tò, tí ọmọ bó olóṣèlú kọ́ sínú mọ́tò, ọba tá a mọ̀ tá a gbọ́dọ̀ dárúkọ. Ọba aládé. Ọba aládé, ọba tó lóókọ, tílùú ẹ̀ nítàn, tílùú ẹ̀ jẹ́ onítàn, tílùú ẹ̀ nítàn, tílùú ẹ̀ nífọ̀n tó ní ìkànnà, tílùú ẹ̀ tún gbọ̀pọ̀lọpọ̀ ìlú lálejò lágbègbè tó táwọn náà ti dìlú. Kọ́ba rẹ̀ wá máa bá yín gbé mọ́tì pé a fẹ́ lọ ṣe wedding lẹ́kọ̀ọ́. Mo rí i pé bàbá wa kábíyèsí Ọọ̀ni ìrìṣà, bàbá wa Ọ̀jájátù, Kábíyèsí o. kádé ó pẹ́ lórí, Kábíyèsí. kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, Kábíyèsí Ọọ̀ni ìrìṣà. kẹ́sìn ọba bàbá kó jẹ oko pẹ́. Àṣẹ, àṣẹ. Kẹ́mi bàbá yẹn ó gùn. Àṣẹ. Mo rí i pé àwọn bàbá wọn ti ń ṣe àwọn ètò kan láàrin traditional council South West. Orí bàbá yẹn dẹ̀ pé kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ Adéyẹyè, orí wọn ti pé jù. Mo mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí yóò tó di ìgbàgbé láìpẹ́ láì jìnnà. Ṣùgbọ́n tèmi ó sọ fún ẹ̀yin tẹ́ ń fẹ́ máa dupò ọba tàbí tẹ́ fẹ́ jọba, tẹ́ ẹ bá ti mọ̀ wípé ẹ̀sìn lẹ fẹ́ máa ṣe, tán ń pè lẹ́sìn, ẹ̀sìn lẹ fẹ́ máa ṣe lórí àpèrè àwọn bàbá wa, ẹ má lọ ọbẹ̀. Ẹ fa àwọn tó lè ṣe àṣà àti ìṣe sílẹ̀ kí wọ́n ṣe. Ẹ má bà àṣà àti ìṣe wa jẹ́ mọ́. Yín ò ní ìbẹ̀rù yín o. Ìnìkẹ́ má dọ̀la kẹ́ ẹ tún máa gbọ́lọ́pàá wá, kẹ́ ẹ má tún parọ́ mọ́ mi, kẹ́ ẹ má sọ oríṣiríṣi against mi. Ìbẹ̀rù yín. Tí mo bá dákẹ́ lónìí, àwọn ancestors mi á tẹ́wọ́ gbà mí torí pé mi ò dalẹ̀ wọn. Mi ò dẹ̀ ní dalẹ̀ wọn láíláí. Àṣẹ. Ẹ ṣeun kábíyèsí, àti ń rí ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti ń rí dìmọ̀. Kábíyèsí, wọ́n máa ń ní ayé àtijọ́, àwọn ọba, àwọn náà ni adarí ìlú kó tó di pé òṣèlú dé. Àwọn náà ni wọ́n máa ń ṣe ìdájọ́. Ká pé bóyá nǹkan ṣẹlẹ̀ nílùú, ọ̀dọ̀ wọn ni wọ́n á pẹ́jọ́ wá, àwọn ni wọ́n á dájọ́. Ẹni tí ẹjọ́ rẹ̀ bá wá jẹ mọ́ pé bóyá ó pààyàn, ẹni tó bá sì pààyàn, pípa la ó pa. Wọ́n máa ń sọ kinní kan, wọ́n máa ń sọ wípé ẹ lọ béèrè rẹ̀ sógun, ẹ lọ béèrè rẹ̀ sídìí Ògún.
èyí ló wá ń mú àwọn èèyàn wá máa sọ wípé ṣebí àwọn òrìṣà wa náà nìyẹn, pé wọ́n ń gbẹ̀jẹ̀, wọ́n ń ṣe kinní, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo, pé ṣé ìdí Ògún, ṣé Ògún kọ́ ni wọ́n ń bẹ́ orí èèyàn fún? Kábíyèsí, bó ni eléyìí ṣe jẹ́? Irọ́ tó jìnnà sóòótọ́ ni, sinimá àgbéléwò ni àti àgbélẹ̀rọ ìtàn. Ògún kankan ò kí mu ẹ̀jẹ̀, kò sí Ògún tó ń bẹ́rí èèyàn fún. Téèyàn bá ṣẹ̀ láyé àtijọ́ wípé kán lọ pa, ó ti ní ibi tán máa ń fẹ̀yìn wọn tì sí, tán máa ń dè wọ́n lókùn, tán ti máa ń gé orí wọn nígbà àtijọ́. Kò sí tó ń jẹ́ lọ bẹ́rí ẹ̀ fógún. Ibi tán ti ń dájọ́ àwọn tí ó bá ṣẹ̀, tán ti ń pa wọ́n, ó dá wà láàyè ọ̀tọ̀ ni. Tí ẹjọ́ wọn bá jọmọ́ kí wọ́n pa, kì í ṣe ìdí Ògún. Inú sinimá lẹ ti ń gbọ́ ẹ lọ bẹ́rí ẹ̀ fógún, ẹ lọ sá orí ẹ̀ sógún, àti ìtàn àgbélẹ̀rọ. Kò sí tó jọmọ́ ẹ lọ bẹ́rí ẹ̀ fógún. Ìmọ̀gún, ṣé kìí ṣe òun ni wọ́n ń pè ní Ìmọ̀gún, kábíyèsí? Tán bá sọ pé Ìmọ̀gún, kì í ṣe ìdí Ògún. Nítorí pé mo gbọ́ lẹ́nu babaláwo kan tó náà kí ifá kan. Èmi ò kìí ṣe babaláwo, ó sì lójú ibi tí mo lè kí ifá dé, ó lójú tí mo tiẹ̀ mọ̀ nínú ifá. Ṣùgbọ́n mo mọ̀ pé ifá atọ́nà ni. Tá máa ń sọ pé orí yeye ní mògún, àbí? Bẹ́ẹ̀ ni. Ta ìṣẹ̀ ló pọ̀, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni, kábíyèsí. Bóyá orúkọ tán ń pè bẹ́ẹ̀ nínú ìlú tí àwọn ẹni yẹn ń gbà yẹn, ó ní Ìmọ̀gún. ní Ìmọ̀gún, orúkọ tán ń pè ibi tí wọ́n ń pa àwọn èèyàn sí. Tí wọ́n ti ń dájọ́ tẹ́ ṣàlàyé fún wa. Ok, jẹ́ kí n fi nǹkan kan ṣe sáǹpù fún ẹ látara àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì. Bẹ́ẹ̀ ni, kábíyèsí. Àmúnu ti Mùsùlùmí náà. Wọ́n ní wọ́n kan Jésù mágbélébù. Àgbélébù yẹn nǹkan àmì burúkú ni nílùú yẹn. Ẹni tó bá jalè, tó pààyàn, tó ṣẹ̀, náà máa lọ ń kàn mágbélébù ní orí òkè tán pè ní Kámfárì. Orí òkè yẹn náà sọ dórí òkè mímọ́ báyìí o, níbi tán ń pa àwọn olè yìí sí. Ṣebí tàn gan fìdí ẹ̀ múlẹ̀ nínú Bíbélì wọn pé wọ́n kan olè kan sápò ọ̀tún, wọ́n kan sápò òsì nígbà tán kan fẹ́ kan Jésù. Bẹ́ẹ̀ ni, kábíyèsí. Àbí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ni? Ó wà ńbẹ̀. Ibi tán kan olè mọ́ iná ń pè ní Kámfárì lọ́dọ̀ tiwọn. Ó ṣeé ṣe kó jẹ́ ibi tí wọ́n ń bẹ́ orí àwọn ẹni tó ṣẹ̀ sí ni wọ́n ń pè ní Ìmọ̀gún tẹ̀yìn ń sọ yẹn. Ó ṣeé ṣe, ṣùgbọ́n kì í ṣèdí Ògún, kì í ṣèdí òrìṣà rárá. Kán mọ́ mu mógún, kán mọ́ mu mórìṣà. Kì í ṣèdí Ògún, kì í ṣèdí òrìṣà. Àwa náà nókè Mògún nílé Ifẹ̀. Tá a bá ń sọdún ọlọ́jọ́ níbi tí bàbá wa ó ti ru ẹrù Ifẹ̀. Tí ìṣẹ́rù Ifẹ̀ nìkan gan, tí wọ́n ti ru ẹrù ayé tí wọ́n pè ní Adé Arè. A lọ sókè Mògún. Sókè Mògún náà ni òkè Mògún. Ibẹ̀ náà ti máa lọ sí àwọn ètùtù orò tó yẹ kán ṣe tí ilé ayé ó fi gún, tí ó fi tò. Àtijọ́ tí bàbá yẹn sì ti ń ṣe, ilé ayé ń tù, ó ń tùbà, ó ń tùṣẹ, ó ń gún. Bàbá àná ṣe, bàbá àjẹta ṣe. Gbogbo àwọn lọ́balọ́ba, àwọn tán ti dórí àpèrè ọ̀rí ni wọ́n ń ṣe. Ó sì ń gbé ìlú wa, ó ń gbé orí ilẹ̀ Yorùbá, ó ń gbé lárugẹ nítorí pé orílẹ̀-èdè kan ni Káàárọ̀ Oòjíire láyé ọ̀tọ̀. Olódùmarè ò ní da ilé àtọ̀nà wa rú. Àṣẹ. Tá a bá ti ṣe bó ṣe yẹ ká ṣe, nǹkan ó bàjẹ́, yóò sì dàrú. Àṣẹ. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, kábíyèsí. A dúpẹ́ pé òkan, a dúpẹ́ ọ̀sà.